Ẹ káàbọ̀ sí ìròyìn yàjóyàjó. Ẹ máa tẹ̀lé Hajiara Malifa and Co Media Network lórí Facebook, TikTok, YouTube àti Instagram. Àjọṣepọ̀ wa la fi lè ṣàṣeyọrí. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn la gbọ́ wípé wọ́n ti rọ́wọ́ tó àwọn méjì kan eléyìí tí wọ́n máa ń díbọ́n bíi dírẹ́bà láti gbé àwọn ará ìlú láti ṣe wọ́n ní ṣùtá gba ohun tó ní ṣe pẹ̀lú dúkìá wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn lábẹ́ ọ̀gá CP Bọ̀dé Ọ̀jájúni la gbọ́ wípé wọ́n ti fi ọ̀rọ̀ léde o láti ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá náà DSP Olúṣèyí bíi Babáṣèyí. Wọ́n ní ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún 2026 tá a wà nínú rẹ̀ yìí ló jẹ́ wípé wọ́n rọ́wọ́ tó àwọn méjì kan eléyìí tí wọ́n porúkọ wọn ní Bídèmí Tìjání ọmọ ọdún 29, Ọlájídé Razak ọmọ ọdún 42. Wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn náà múlẹ̀, wọ́n ní ìkọ̀kan eléyìí tí wọ́n pè ní Violent Crime Response Unit yẹn VCRU, èyí tí ikọ̀ ọlọ́pàá kan eléyìí tó rí sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìjígìrì sí ìwà ọ̀daràn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ síwájú sí i, la gbọ́ wípé aráàlú kan ló pè wọ́n wípé àwọn ti kẹ́fẹ́ àwọn wọ̀nyí o, ṣùgbọ́n wọ́n ti mórí lọ́nà ìta òsì yẹn ní ìlú Abẹ́òkúta. Eléyìí ní iléeṣẹ́ ọlọ́pàá gbọ́ yẹn ẹ̀ka tó rí sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìwà rírí sí ìwà ọ̀daràn eléyìí tó jẹ́ ti pàjáwìrì bíbójútó láti má jẹ́ kó ṣẹ̀ yẹn Violent Crime Response Unit VCRU yìí ni wọ́n fi ọ̀rọ̀ léde wípé ní kété tí wọ́n gbọ́ ọ̀rọ̀ náà ló jẹ́ kí wọ́n tètè tara ṣàṣà lọ sí agbègbè náà, ṣùgbọ́n wọ́n padà rí àwọn méjèèjì yìí mú yẹn ní agbègbè ìta òsì nílùú Abẹ́òkúta. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ń sọ, iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn yẹn lábẹ́ ọ̀gá CP Bọ̀dé Ọ̀jájúni PSC FCSS MNIPR ló ti gbóríyìn fún ikọ̀ VCRP wípé wọ́n kú iṣẹ́ takuntakun nítorí pé wọ́n jígìrì síṣẹ́ wọn sì ṣe bó ṣe tó àti bó ṣe yẹ. Wọ́n ní eléyìí gbà ó pè fún ìdúpẹ́ púpọ̀ lọ́wọ́ ará ìlú náà eléyìí tí wọ́n pè lákòókò láti lè jẹ́ kí ọ̀rọ̀ náà kó jẹ́lẹ̀ tí yóò fi ní àṣeyọrí fún ikọ̀ tó jẹ́ ti iléeṣẹ́ ọlọ́pàá tá a mọ̀ sí ti VCRU yìí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ, àwọn afi àkókò náà rọ gbogbo ará ìlú wípé tẹ́ ẹ bá rí nǹkan tètè sọ nǹkan tó dáwọn náà ti ṣe tán láti ṣe nǹkan. Wọ́n ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ eléyìí tó jẹ́ ti Gateway Sheet tí ará ìlú lè pè fún ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní 0800 000 9111 0800 000 9111 tàbí kí wọ́n pe 091 64 85 9299. Wọ́n sì lè pe 091 54 29 34 63. Ìròyìn yàjóyàjó. Ẹ máa tẹ̀lé Hajiara Malifa and Co Media Network lórí Facebook, TikTok, YouTube àti Instagram. Àjọṣepọ̀ wa la fi lè ṣàṣeyọrí.